igbákejì fún iléeṣẹ́ alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn àmàwà DSP Afọláṣadé Olúwọlé wọ́n ti wọlé pẹ̀lú ìyọ̀ǹda alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùtọ́lá àti pẹ̀lú ìyọ̀ǹda gbogbo ìràwọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn bàbá Ọlárẹ̀wájú Ògúnwọ̀lú PhD ẹ darapọ̀ mọ́ mi bí n ó ṣe máa fi ọ̀wọ̀ àti àpọ́nlé tí ò lábàwọ́n kí DSP Afọláṣadé Olúwọlé káàbọ̀ sórí sàn láàrin tòní tí í ṣe ọjọ́ karùn-ún nínú oṣù kejì ọdún 2025 ẹ kú ojúmọ́ sà wọ́n ní sáà ní gbogbo iléeṣẹ́ sáà kò sí mà tó ẹ kú ojúmọ́ sà. ẹ kú ojúmọ́ sà ẹ káàárọ̀ àkí gbogbo ilé gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Family FM àdẹ̀fì kíní CP Ogun State CP Láre Ògúnlọ́wọ̀ PhD àfi kíní wọn fi ránṣẹ́ àfi jíṣẹ́ fún yín wọ́n ní kí gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ yìí àti gbogbo aráàlú wọ́n ṣe wọn kó ìfi ọmọnìyàn ṣe. wọ́n ṣe wọn. tó Abíjàlá bẹ́ẹ̀ni wọ́n ní àdéhùn yìí máa ṣe wọ́n ní àgbà ọ̀lẹ ni àwọn sì fẹ́ ṣe bẹ́ẹ̀ ìdí nìyí tí àfiníkà tètè yà ti gọ̀ǹgọ̀ bọ̀ ọ̀lẹ kálẹ̀ mọ́ tí àwọn ewúrẹ́ fẹ́ wí tó alukoro àwọn àṣeyọrí wo ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti gbèsè láti ọ̀sẹ̀ tó lọ títí wá di àkókò yìí mà. dúpẹ́ àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá ó pọ̀ lọ ní ọlọ́kan òjọ̀kan ṣùgbọ́n díẹ̀ tá a mú wá sí orí ètò láàárọ̀ yìí á wà fún àǹfààní àwọn tí ó ń tẹ́tí sí wa láti lè múlò nínú ẹ̀ kí a kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí níbi tó fẹ́ dàbí ìṣínilétí ká tún lè pè ní ìkìlọ̀ nípa ọ̀rọ̀ tinted glass àti unregistered vehicles. Tá a bá wòye a rí pé ní ọjọ́ Saturday tó kọjá Commissioner of Police fúnra wọn ni wọ́n léde tán lead àwọn tactical team sí gbogbo àwọn òpópónà kan ní ìgboro Abẹ́òkúta yìí láti enforce order yìí ìyẹn ni wípé gbogbo àwọn tó bá ń lo mọ́tò tí ò ní nọ́mbà ọ̀kadà tí ò ní nọ́mbà kẹ̀kẹ́ napep tí ò ní nọ́mbà àti àwọn tó máa ń da ọ̀rá dúdú bo gíláàsì wọn àwọn oní-tinted gbogbo àwọn nǹkan yẹn ni CP jáde sí kó tó di pọ́n jáde yẹn wọ́n ti kọ́kọ́ fi ìkìlọ̀ síta gẹ́gẹ́ bí press release láti fi ṣe àwọn aráàlú létí pé ayò gbárù àwọn nǹkan báyìí ó dẹ̀ nídìí torí wípé gbogbo àwọn mọ́tò bẹ́yẹn òun ni àwọn èèyàn fi ń hùwà ọ̀daràn lóríṣiríṣi ìwà ìdigunjalè ní ìwà ìjínigbé oríṣiríṣi àwọn ìwà búburú bẹ́yẹn tó tako òfin ilé wa òun ni wọ́n fi rú àwọn ọkọ̀ báyìí òun ni wọ́n fi ń dá orí ẹ̀ náà ṣe kọ́kọ́ fi ìkìlọ̀ yẹn síta wọ́n á tún wá ń ṣe àtẹnumọ́ ẹ̀ láàárọ̀ yìí pé àwọn tó bá ṣì ń lorú àwọn mọ́tò báyìí kí wọ́n lọ ṣe àtúnṣe tinted vehicle àwọn tí ó yẹ pé àwọn náà lọ ń ra ọ̀rá dúdú ni tó ń dáàbò àwọn gíláàsì mọ́tò wọn kàn lọ ṣí kúrò àwọn tó bá dẹ̀ mọ̀ pé àwọn ra mọ́tò àbáwọn ra ọ̀kadà Ọlọ́run tó pèsè owó tó wọ́n fi ra mọ́tò ó lè pèsè ju ìtàn máa fi ṣe nọ́mbà lọ kàn lọ fi nọ́mbà sí mọ́tò wọn torí pé ìtọ́wọ́ bá bà iléeṣẹ́ ọlọ́pàá máa rọ́wọ́ tó ni ìyẹn kó dúró bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìṣínilétí àti rírán wa létí wípé ohun tó tọ́ fún wa láti ṣe ká lọ ṣe nípa ìjínigbé a rí wípé látìgbà tí Commissioner of Police wa yìí tán ti dé a rí wípé ìṣọwọ́ ṣiṣẹ́ tiwọn ó tún yàtọ̀ díẹ̀ yàtọ̀ nípa pé àwọn fúnra wọ́n ti ṣiṣẹ́ ní Technical Intelligence Unit rí so ó jẹ́ kí iṣẹ́ ìwádìí àwọn ọ̀daràn ó jẹ́ kó rọrùn sí he was Deputy Commissioner of Police ní Technical Intelligence Unit. èwo ló ń jẹ́ bẹ́ẹ̀. Technical Intelligence Unit àwọn tó máa ń fi ìmọ̀ ẹ̀rọ ṣe ìwádìí ìwà ọ̀daràn. tó fi jẹ́ wípé gbogbo àwọn bí ẹnujọ́ mẹ́ta àwọn ìjínigbé tó ń ṣẹlẹ̀ ẹ máa gbọ́ lórí ìròyìn bí ìwọ iléeṣẹ́ ọlọ́pàá bó ṣe ń tó wọn nípa àtìlẹ́yìn àti iṣẹ́ takuntakun Commissioner of Police CP Láre Ògúnlọ́wọ̀ tó fi jẹ́ pé kan tó ṣẹlẹ̀ láìpẹ́ ní Ṣàgámù Ìjẹ̀bú-Òde expressway ìbẹ̀lẹ̀ ilé ti ṣẹlẹ̀ tó jẹ́ wípé ṣàdédé ni
iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní area command Ìṣàgámù náà dédé gbọ́ pé àwọn kan ti dáàbò ọ̀nà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn wọ́n yìnbọn yẹn lákọlákọ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá máa fi múra débẹ̀ wọ́n rí wípé lóòótọ́ ni àwọn tí wọ́n ṣiṣẹ́ láàbì wọ́n ti dá àwọn èèyàn dúró, àwọn arìnrìn àjò wọ́n ti dá wọn dúró, wọ́n ti rọ́ọ̀bù wọn, wọ́n ti ṣe wọ́n lóríṣiríṣi ọṣẹ́ débi wípé wọ́n ti wá jí àwọn mẹ́ta kan wọ́n ti jí wọn gbé sínú mọ́tò tiwọn wọ́n ti gbé wọn sá lọ. ṣá láti ìṣẹ́jú yẹn ṣẹlẹ̀ lọ́n 25 of January láti ìṣẹ́jú yẹn ni ìròyìn yẹn ti kan CP létí náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí gbogbo àwọn ọgbọ́n iṣẹ́ ìwádìí tí wọ́n mọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn anti-kidnapping unit àtàwọn tactical team míì wọ́n kàn sí iṣẹ́ yìí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn láti on 25 yẹn títí tí wọ́n ṣe ń wọ́ igbó oríṣiríṣi kiri láti rí i pé kán lè dóòlà ẹ̀mí àwọn èèyàn mẹ́ta tí àwọn aráabí jí gbé lọ. ṣá sí ògo ọlọ́run fún wa ṣe ibi wípé wọ́n tọpinpin àwọn ajínigbé ìdè ibi tán fi ṣe ibùba nínú igbó kan nígbà tán máa rí àwọn náà ti kẹ́fí pé àwọn ọlọ́pàá ló ti kan àwọn lára ẹ̀ wọ́n ṣe ṣínà bọ́n bolẹ̀ nìyẹn so ó di fire for fire láàrin yẹn báwọn ọlọ́pàá ṣe ń yìnbọn làwọn ajínigbé làwọn náà yìnbọn ẹ̀dẹ̀ mọ̀ pé bí ọlọ́pàá ṣe ń yìnbọn àwọn máa wà careful láti má rí wípé kí ìbọn má lọ ba àwọn tí ó jẹ́ victim àwọn tó ń jí gbé wọ̀nyẹn so what ọlọ́run ṣáà fún iléeṣẹ́ ọlọ́pàá ṣe débi wípé àwọn ajínigbé 5 ó ní ìbọn ọlọ́pàá mú balẹ̀ tí wọ́n jẹ́ ọlọ́run nípè ọlọ́run dẹ̀ ṣe wípé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jí gbé ó ní iléeṣẹ́ ọlọ́pàá rí gbà padà láàyè láì farapa lẹ́yìn náà ló tún wá jẹ́ wípé a recover AK-47 pẹ̀lú ìyẹn ìbọn AK-47 àti ọta 10 ìtàn lókù a recover ní ọwọ́ àwọn ará bí yẹn nínú wọn mí náà fara gba ọta tó rí gbé sá lọ tọwọ́ sì máa ba àwọn yẹn náà ṣùgbọ́n àwọn 5 ló kú lẹ́sẹ̀kẹsẹ̀ níbẹ̀ lọ́jọ́ náà wọ́n jẹ́ ajínigbé owó tí wọ́n tún recover ní scene of crime yẹn ní 5.2 million naira yẹn ni wípé àwọn ará bíi wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe irú iṣẹ́ kíṣẹ́ yẹn bóyá owó ìtàn ti gbà lọ́wọ́ àwọn kan tí jí èèyàn wọn gbé ni bóyá owó robbery nítorí oríṣiríṣi nǹkan náà ṣe níbi tí wọ́n ti ṣe ọṣẹ́ yẹn lọ́jọ́ náà ṣáàrí 5.2 million naira recover ní scene ìṣẹ̀lẹ̀ yẹn àtàwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn bíi oríṣi 3 ìyẹn gẹ́gẹ́ bíi ti àwọn ajínigbé tó náà fi ń kìlọ̀ fún gbogbo àwọn tó bá jẹ́ wípé iṣẹ́ ajínigbé làwọn yàn láàyò á bẹ́tà fún wọn tó wọn bá fẹ́ fi ikú ṣèfà jẹ kó tètè jáwọ́ níbẹ̀ torí ẹnikẹ́ni tó bá máa wò sùnsùnsùn tó máa wò pé kí ló dẹ́kàn tóun lè ṣe tí ò rí mọ́ tó wá wò pé kóun jí ọmọlàkejì òun gbàgbé kóun jí ẹnìkan gbé kó lọ́ máa fìyà jẹ ẹni ẹlẹ́ni láì ṣẹ̀ láì rò kẹ́kọ̀ọ́ nítorí pé bẹ́ẹ̀ kàn wò pé owó wà lọ́wọ́ owó máa wà lọ́wọ́ ẹ̀ ṣẹ́yìn lẹ kówó sí lápò dàbẹ́jọ ṣiṣẹ́ owó tó wà lọ́wọ́ ẹ̀ ni ẹ̀yin náà ṣe lọ ṣiṣẹ́ tiyín kẹ́ ẹ bẹ́ lọ́hùn tì ó máa jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ máa wá rò wípé kẹ́ ẹ lọ jíyàn gbé òun ló kù ìgboro àwọn tó bá nírú èrò ọkàn bẹ́yìn kọ́ lọ já wọn bẹ̀ o torí ààyè ò tiẹ̀ ní sí fún wọn mọ́ rárá àti rárá ní ìpínlẹ̀ Ògùn ni má ṣe ńlọgùn má gbọ́ wọn kó má wulẹ̀ ṣe é kọ́ já wọn bẹ̀ kọ́ lọ wá iṣẹ́ gidi ṣe ìyẹn dúró bẹ́ẹ̀ ní agbègbè iléeṣẹ́ àwo lọ sí Ṣàngó ó ní àwọn QRS tó wà ní stop and search ibẹ̀ ni wọ́n ti ṣe àwárí ọkọ̀ elérò kan bus wọ́n dá wọn dúró wọ́n search wọn gbà tó máa search wọn wọ́n rí àwọn arákùnrin méjì kan tí ó dàbí ẹni àfúrásì ṣàníkan bọ́lẹ̀ wọ́n search ara wọn gbà tó máa wo ara wọn ẹni kí ni wọ́n rí ìbọn cut to size ìbọn ìléwọ́ pẹ̀lú àwọn ọ̀tá ni wọ́n bá ní ọwọ́ wọn pẹ̀lú POS machine kódà ẹnìṣó ní police station jẹ́ ká lọ ṣe ìwádìí yìí bá a ṣe ń sọ̀rọ̀ níbi tí ìwádìí sì dé lórí ọ̀rọ̀ wọn àti rí wípé adigunjalè ni wọ́n ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ẹ̀fọn sọ pé gbogbo ẹgbẹ́ òkùnkùn tó ń ṣe yẹn
ó ní platform, ó ní basement wọn tó fi máa ń build àwọn ìwà ọ̀daràn míì tó kù tó ń fẹ́ hù, wọ́n digunjalè. Ó dẹ̀ ṣe é ṣe náà torí ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí wọn, wọ́n sì wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá báyìí ní SWAT. Ó ṣe é ṣe kó jẹ́ pé wọ́n sì nínú ìwà burúkú tó ń hù, ìjínigbé náà ó ṣe é ṣe kó wà ń bẹ̀. Ṣùgbọ́n ká ṣe fi tí wọ́n yẹn mọ níbẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà pẹ̀lú iṣẹ́ ọlọ́pàá ní SWAT. lọ́dọ̀ àwọn ọ̀gá Salami Murphy. bẹ́ẹ̀ ni tí à ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ló fi jẹ́ pé àwa tá a bá jẹ́ èrò inú mọ́tò ẹ jẹ́ ká máa ṣe sùúrù nígbà tá a bá rí ọlọ́pàá lójú òpópónà tó bá dá wa dúró. Tí wọ́n ní tí ò bá nídìí ìrìn òjì jẹ́ kó mú lú. Àwọn ọlọ́pàá tẹ́rí lójú òpópónà yẹn wọn kàn sí níbẹ̀ pé wọ́n kàn fẹ́ máa harass àbí wọ́n kàn fẹ́ máa disturb yín. Iṣẹ́ náà wá síbẹ̀ láti wá ṣe kí dẹ̀ ni primary iṣẹ́ tó wá ṣe níbẹ̀ ó ní láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn arìnà. Yes, ó ṣeéṣe kó jẹ́ pé àwọn kọ̀ọ̀kan máa fẹ́ ṣàṣejù àbí wọ́n máa fẹ́ ń ṣe kọjá ibi tó ń ràn àbí jíṣẹ́ tó ń ràn wọn a lè fẹ́ yẹn kò síbi tí ìṣe ò sí kò sí gbogbo ọmọ kì í dọ́gba but kò wá ń ṣe wípé káwá ti torí irú àwọn kọ̀ọ̀kan bẹ́yẹn káwá máa condemn gbogbo ọlọ́pàá tá a bá ti rí ní ojú òpópónà tó ń ṣiṣẹ́. Ẹ wo eléyìí ń sìn tó bá yẹ pé àwọn ọlọ́pàá yóò bá rọ́wọ́ tó wọn ni ìgbà tó bá máa fi ìrìn àjò yẹn dáàrin méjì wọ́n máa fa ìbọn yọ wá rọ́ọ̀bù àwọn tó ń jọ wà nínú mọ́tò. nínú mọ́tò èrò. bẹ́ẹ̀ ni nínú mọ́tò èrò bọ́ọ̀sì ni o gẹ́gẹ́ bí àlàyé tó ń ṣe fún iléeṣẹ́ ọlọ́pàá sófà o wọ́n máa rọ́ọ̀bù wọn. àwọn tó dẹ̀ wà nínú mọ́tò ṣé mọ̀ pé ìgbà tó ń ṣiṣẹ́ tiwọn àwọn ò lè mọ ẹni àfúrásì wọn ò lè mọ ta ni ó yẹ kéèyàn súnmọ́ ta ló yẹ kéèyàn sá fún àwọn akọ̀wé pé èrò ọkọ̀ náà ni gbogbo àwọn wọn á jọ wọnú mọ́tò. Bọ́ ọlọ́pàá tó dá yín dúró tó wà lójú òpópónà tó wà lójú iṣẹ́ ó ní àwọn ẹ̀kọ́ kan tí wọ́n ti gbà láti lè mọ àwọn ìbéèrè kan tó ní láti béèrè tó bá ríyàn tí wọ́n fura sí. irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ló fún wa ní àṣeyọrí irú ilé tó jẹ́ ká máa ṣe sùúrù ibi tí mo lọ gangan lórí yẹn nìyẹn torí ọ̀pọ̀lọpọ̀ gbà tẹ́ bá wà nínú ọkọ̀ èrò tí ọlọ́pàá bá ti lè dá mọ́tò èrò dúró báyìí ẹ ti máa gbọ́ tí wọ́n ti máa ṣe pé àwọn èèyàn á ti máa kanra wọ́n á ti máa bínú. Ẹ jẹ́ ká máa mọ̀ wípé fún àǹfààní ara wa ó ní àwọn nǹkan wọ̀nyí ó bẹ́tà kọ́lọ́pàá ó dá yín dúró fún ìṣẹ́jú ráńpẹ́ kán dẹ̀ yọ yín nínú ewu yìí tí ìbá gba ẹ̀mí tàbí dúkìá yín lọ lọ́wọ́ yín lọ. Ẹ jẹ́ ká máa ṣe sùúrù ká dẹ̀ máa gba ọlọ́pàá láàyè ká máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá tá a bá rí wọn ní ojú òpópónà. Èyí tó bá ṣe àṣemáṣe ẹ láǹfààní náà láti fẹjọ́ ẹ̀sùn. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bíi pé ká máa tú fóònù wò àbí ká máa tú láptọ̀pù wò à ń sọ ní gbogbo ìgbà pé ọlọ́pàá ò lẹ́tọ̀ọ́ láti ṣàbí tó bá fura sí tó bá dẹ̀ fura sí yẹn náà kò ń ṣe wípé ojú títí mẹ́ẹ̀kọ́ náà ti máa ṣiṣẹ́ wọn bí kì í ṣe pé kán rọ́wọ́ tó ẹni yẹn kán dẹ̀ mú lọ sí station kán fi ẹ̀sùn tí wọ́n fún tán torí ẹ̀ fura sí kán sọ fún kán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí wọn lọ. So ìyẹn náà ó dúró bẹ́ẹ̀. Ní àìpẹ́ yìí ní bí òpin ọ̀sẹ̀ tó kọjá there about a máa rí fọ́nrán alákàálẹ̀ kan tó ń jàrànràn lójú òpó ayélujára nípa ti ọba orílẹ̀ Ifọ̀ tí wọ́n háràsì bàbá kan bí bàbá yẹn pé kọ́kọ́ wà lórí ìkúnlẹ̀ ó tún dàrin kan ó dọ̀bálẹ̀ ó ṣeun. nǹkan tí a fẹ́ sọ nípa yẹn ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ti fi ojú bàbá yìí ba ọba yìí ba ilé ẹjọ́ torí wípé lábẹ́ òfin Nàìjíríà oníkálukú ló ní ẹ̀tọ́ títí ẹ̀. Òfin Nàìjíríà ó fi ẹ̀tọ́ kálukú débi pé ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti máa tẹ ẹ̀tọ́ ọmọlàkejì ẹ̀ lójúmọ́lẹ̀ lábẹ́ bó ti wù kórí. Bí wọ́n bá tiẹ̀ ṣẹ̀ wá àbí wọ́n bá ṣe nǹkan kan fún wa tí a rò pé kò tẹ́ wa lọ́rùn torí ẹ̀ ní agbófinró ṣe wà nílùú ẹ jẹ́ ká lọ fi ẹjọ́ ẹ̀sùn wọ́n á ránṣẹ́ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin ajókòó náà ajókòó ẹ fi ẹ̀sùn tẹ́ fi kàn ẹ sọ òun náà dáhùn sí bẹ́ẹ̀ lórí o bẹ́ẹ̀ kọ́ lórí o ìdí tó fi rí bẹ́ẹ̀ ìdí tí ò fi rí bẹ́ẹ̀ rí o. Iléeṣẹ́ ọlọ́pàá dá sí tó bá jẹ́ pé nǹkan tó ṣe yanjú wọ́n bá yín yanjú ẹ̀ tó bá jẹ́ èyí tí ò ṣe yanjú wọ́n á kó yín lọ sí ilé ẹjọ́. Ṣùgbọ́n kéèyàn kan wá máa dá òfin ṣe lọ́wọ́ ara ẹ̀ débi wípé kó máa fìyà jẹ ọmọlàkejì ní ọ̀nà àìtọ́ àbí tiẹ̀ fìyà jẹ ọmọlàkejì rárá ó jẹ́ nǹkan tó fi kòrò ojú sí o. Pàápàá jùlọ tí wọ́n á ń gbọ́ nínú fọ́nrán yẹn wípé àwọn làwọn ní gbogbo ọlọ́pàá Nàìjíríà
ẹnìkankan ò ní ọlọ́pàá o ẹnìkankan ò dẹ̀ ní òfin kò sẹ́nìkankan tó kọjá òfin Nàìjíríà o mò ń bọ́ ọlọ́pàá ṣe mò ń bọ́ ọlọ́pàá rìn kò túmọ̀ sí pé ó ti kọjá òfin o. mo mọ ọlọ́pàá kò túmọ̀ sí pé in fact mo jẹ́ ọlọ́pàá gan kò túmọ̀ sí pé ó ti kọjá òfin ọlọ́pàá gan tó bá ṣe àṣemáṣe Rowoto àfojú ẹ̀bà ilé ẹjọ́ tó bá tọ́ tó bá jẹ́ pé offence tó commit tó bá jẹ mọ́ tibẹ̀ tó bá jẹ́ tó jẹ́ tó ṣe fún ní disciplinary measure ní within the force ni a ní ẹ̀ka tó ń mójútó rẹ̀ provost wọ́n á dì pẹ̀lú ẹnìyẹn wọ́n dẹ̀ fún ní sanction tó tọ́ sí débi wípé àwa aráàlú ó jẹ́ nǹkan tí ó kù díẹ̀ káàtó so kí gbogbo wa ká fi eléyìí náà ká tún fi ṣe àríkọ́gbọ́n ká má máa wò wípé báyà nítorí pa jẹ́ bákan àbí pa mọ ẹnìkan anybody ní Nàìjíríà kò kọjá òfin ọlọ́pàá kọ́ ló mú bàbá yìí ọba yìí ń sìn òfin ló mú wọn gbogbo aládé gbọ́ wípé wọ́n sì wà níbẹ̀ títí di ilẹ̀ iṣu lánàá bẹ́yà ilẹ̀ tó mọ́lé ní bẹ́yà wọ́n máa rí bẹ́ẹ̀ni wọn perfect àti ilé sọ. ó dàbí pé wọ́n gbé wọn lọ sí Ìláró ní àná correctional center. bẹ́ẹ̀ni torí pé wọn lè perfect wọn lè meet up bẹ́ẹ̀ni wọn ní àná yìí tílẹ̀ fi ṣu imagine ẹ fi máa ní ìbínú kò mọ̀ pé olúwa wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ jẹ́ káwọn náà ti mọ̀ wípé irú nǹkan tó lè lead tó nǹkan tó tó báyìí ni ó ṣeé ṣe kán máa hùwà àwọn hùwà yẹn but ìbínú téèyàn ò bá ti lè ṣe àkóso ìbínú èèyàn irú àwọn nǹkan tó máa ń kóyàn sí kò kí ń dáa èèyàn kan má dẹ̀ máa wò ó níwò wípé òtòdí pò mọ lágbájá kan àbọ̀mọ̀ tamẹ̀dùn kan àbí oúnjẹ bá kan lòun á máa hùwà tí ò tọ́ sí ọmọ làkejì everybody ní orílẹ̀-èdè òun ló ní ẹ̀tọ́ títí ẹ̀ lábẹ́ òfin tó dẹ̀ jẹ́ pé tẹ́nì kankan bá tẹ̀ mọ́lẹ̀ tí agbófinró bá rọ́wọ́ tó rú ẹni bẹ́ẹ̀ àní ṣe méjì ju wípé kí ni ká fojú rú ẹni bẹ́ẹ̀ ká fi lọ́ọ́ ba ilé ẹjọ́ kó ṣe ìdájọ́ bó ṣe tọ́ àti bó ṣe kàn ṣe fún irú ẹni bẹ́ẹ̀. èyí tí màá tún wá fẹ́ mẹ́nubà nísìnyí ti arákùnrin kan tó jẹ́ awakọ̀ fún ẹlòmíì wọ́n gbé mọ́tò yẹn fún kó máa fi ṣe commercial purpose bá wọn fi ń kó èrò so ó ní owó tó máa wá ń san padà fẹ́ni tó ní mọ́tò ṣàdédé ló gbé mọ́tò sá lọ ẹni ní mọ́tò retí ẹ̀ títí ó ti tó dé wọn rí ó ṣáà lọ sí police station Ifọ̀ ó lọ rìpọ́ọ̀tẹ̀ bó ṣe rìpọ́ọ̀tẹ̀ tí a bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí láti iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ifọ̀ nìyẹn ṣá àwọn ìwádìí lead wá sí Abẹ́òkúta ibi tá ti wá rí ọwọ́ tó arákùnrin nígbà tán máa rí mú hòtẹ́ẹ̀lì kan bí tó lọ́ọ̀jì sí pẹ̀lú ìyàwó oníyàwó ibẹ̀ láti bá kéré wa away match ǹjẹ́ mọ́tò onímọ́tò tó ń gbé fún ẹ tó fi ń ṣiṣẹ́ dà wọ́n ti tà á èló ló ta mọ́tò ló ń ta ní 800,000 odidi mọ́tò wọn fi ń kérò ó wá ti ta mọ́tò nìyẹn láì sọ fún ẹni ní mọ́tò láì jẹ́ pé ó rán ẹ níṣẹ́ pé kó bá òun ta mọ́tò òun débi tó máa fowó ẹ̀ jíṣẹ́ fún wá kó owó ẹ̀ tó wá gbé gba ilé àlè lọ obìnrin tó gbé lọ sí hòtẹ́ẹ̀lì tó ń jọ wà ń bẹ̀ yìí ìyẹn lọ́kọ nílé o òun náà fún rẹ̀ òun náà níyàwó nílé o. single mother versus single father. married ni wọn. married man versus married woman. kálukú wọn fi ẹbí wọn sílẹ̀ wọ́n lọ away match. adult consent nìyẹn. wọ́n gbé 800,000 lọ ṣé àwọn ti ná 800,000 kó 500 kó tó di wípé iléeṣẹ́ ọlọ́pàá rọ́wọ́ tó wọn àṣà ti rí 500,000 recover padà ìyẹn dúró gẹ́gẹ́ bí exhibit. arákùnrin yìí á fojú ba ilé ẹjọ́ ẹni tó ta mọ́tò fún òun náà ó ń ṣàlàyé ara ẹ̀ lọ́wọ́ ẹni tó tún wá tà fún yẹn náà yẹn tún ti mú ó tún ti tà fún ẹlòmíì. fafafa là ń tajà ifá. tó kálukú wọn ṣà ń fi títí ẹ̀ ó fi ń lé wọn ṣe ń tàtọwọ́ dé ọwọ́ gbogbo wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó tí a sì ń ṣe àkójọpọ̀ àwọn ẹ̀rí tá a nílò láti lè jẹ́ kí a lọ fojú wọn ba ilé ẹjọ́ la fi ń tún tẹnumọ́ sí pé ẹni tá a bá máa fi àwọn nǹkan ní wa fún yálà kó fi máa ṣiṣẹ́ ni o àbí kó bá wa gbé lọ síbì kan ni o ẹ jẹ́ ká mọ̀rú ẹni tí wọ́n ṣe o ká mọ̀rú wọn délé ẹ máa rántí pé nìkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn SP Badmus wọ́n sọ̀rọ̀ arákùnrin kan náà tó jẹ́ mechanic tí tó ta mọ́tò ọlọ́pàá ìyẹn náà kò ń ṣe àjèjì o ìyẹn ni kí ká fi mọ̀ wípé kò sẹ́ni tó ṣe é finú tán tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bí kì í ṣe pé ká máa wà ní ojúlala kan fi ń ṣọ́rí bẹ́ẹ̀ ni
driver ẹni ilé nìyí o òṣìṣẹ́ máa bá ṣiṣẹ́ ǹjẹ́ ni ẹni tó ní mọ́tò máa mọ̀ wípé ó máa hurúwa ìjàmbá tó hù fún un lọ́jọ́ tó hù yẹn sọ ẹ jẹ́ kí a máa ṣọ́ọ̀ṣe káàdẹ̀ máa profile àwọn tá a bá máa gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ká máa mọ̀ wọ́n délé ká máa mú àwọn details nípa àwọn tó bá yẹ ká ní so that irú nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ à á lè fún ọlọ́pàá ní easy clue láti lè mọ̀ bá ṣe lè rọ́wọ́ tó àwọn ènìyàn so eléyìí jẹ́ àwọn díẹ̀ tí a mú wá ó kọjá díẹ̀ fún etí gbọ́ àwọn ará wa níbẹ̀. ẹ ṣe DSP Afọláṣadé Olúwọlé ṣùgbọ́n mo ní ìbéèrè kan mà ó lè dàbí ọ̀rọ̀ àwàdà àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n ní orí adé kì í sùn ta orí adé kì í sùn ta ṣùgbọ́n ní ọjọ́ Monday àbí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí lẹ́yìn ìgbà tí a parí ètò wọn ní olórí ilé Ifọ̀ ọba Sẹ̀míù Ògúnjọbí wọ́n ní wọ́n rí wọn ní eléwé ẹran mo wá ń try nọ́mbà yín kò lọ mo try nọ́mbà tọ̀gá Badmus wọn gbé mo ní orí adé kì máa ń sun ìta ǹjẹ́ àwọn ọlọ́pàá ní àṣẹ láti mú ọba sí iléeṣẹ́ ọlọ́pàá àṣẹ wo ni iléeṣẹ́ ọlọ́pàá ní ọba tẹ́sí mọ̀ pé orí adé kì í sùn ta àǹtí Ṣadé. ẹ ṣeun orí adé kì í sùn ta àṣàlẹ̀ yóò bá ní kò sí nínú ìwé òfin bẹ́ẹ̀ ni ìwé òfin Nàìjíríà nítòótọ́ a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún orí adé a bọ̀wọ̀ fún àwọn lọ́ba ládéládé kì í ṣe tàfojúdi wọn kábíyèsí o kò ń ṣe ti àrífín ṣùgbọ́n gẹ́gẹ́ bí orí adé àwọn gbogbo àwọn tó yẹ kó jẹ́ example àwọn tó yẹ kó jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn aráàlú nígbà tó wá di wípé àwọn tá a fẹ́ máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere àwọn gan la tí wọ́n bá nídìí àwọn nǹkan tí òfin ilé wa ìyẹn constitution Nàìjíríà àti àwọn criminal code law wa tó tàpá sí tó korojú sí táwa rí pé àwọn gbogbo là ń bá nídìí irú nǹkan bẹ́yẹn ẹ rí wípé a máa kó àṣà àti ìṣe a máa kó síbì kan a máa wá lọ sí inú ìwé òfin ló fi jẹ́ wípé kò sẹ́ni tó kọjá òfin ẹ máa gbọ́ ńgbà tí wọ́n sọ lẹ́ẹ̀kan pé ẹ jẹ́ kí gbogbo wa ká mọ̀ pé kò sẹ́ni kọjá òfin o nítòótọ́ a gbọ́dọ̀ bọ̀wọ̀ fẹ́ni tí ọ̀wọ̀ tọ́ sí a gbọ́dọ̀ you have to give honour to whom honour is due a fi ọ̀wọ̀ fún gbogbo àwọn ládéládé àti lọ́balọ́ba àwọn tí àwọn náà fi ọ̀wọ̀ fún òfin bá ti di wípé ẹnìkan bá ti wò wípé òun ti kọjá òfin kò ní fi ṣe irúpò tí ẹni bẹ́ẹ̀ lè wà ó àrọ́wọ́tó. ẹ ṣe alukoro pẹ̀lú ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí a sì tún wá gbọ́ nǹkan kan mo ní iṣẹ́ ìṣe pé àṣejù àwọn ọlọ́pàá tún fẹ́ lè jù báyìí mo kà yẹn ní òru wọ́n ní ẹni tí ó gbá bàbá yìí létí látẹ̀yìn pọ̀ àti lókòsì tó ṣe fídíò wọ́n lẹ́yìn ọlọ́pàá tó ń wá wọn mo ní bọ́rọ̀ ti délé ẹjọ́ kílẹ̀ tó ń wá wọn fún. ara wọn ni ẹ̀wọ̀n lóòótọ́. bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ àwọn náà lálàyé láti ṣe à ń pè kí ní kan lábẹ́ òfin conspiracy yẹn ni pé ẹ̀ṣẹ̀ tá exactly tó bá ti kọjá nǹkan téèyàn kan dá nìkan ṣe conspiracy yẹn máa kó gbogbo àwọn tó bá jọ lọ́wọ́ sí àwọn tá a bá láǹfààní àti rí fọ́nrán yàrá wípé kò ń ṣe kábíyèsí yẹn nìkan ló harass bàbá yẹn nìkan náà wà ń bẹ̀ wọ́n tó bí mẹ́ta àbí mẹ́rin lórí ìdúró yẹn tó jẹ́ pé wọ́n fojú wọn. èmi ò tí ì rí fídíò ọ̀hún. wọ́n fojú wọn hàn but àwọn èèyàn rí wọn so wọ́n lè sọ pé iye báyìí ni wọ́n tó gbogbo àwọn tí wọ́n jọ wà níbẹ̀ tí wọ́n jọ participate nínú ìwà láabi gbogbo wọn ní iléeṣẹ́ ọlọ́pàá máa nídìí láti lọ́wọ́ tó. tó gbogbo tí wọ́n wà lórí ẹ̀rọ ayélujára kó tó di pé mo darí padà sí ọ̀dọ̀ Jalal Lario gbogbo yìí ni asáré appreciate Ibrahim Salaudeen Adamola Yàtà o àfàmì Àyìndé Olúwa Ṣeun Tajudeen Ọládèjì wọ́n ní orí adé tí ò bá mọ ìwúlò adé ní àtọ̀ fáwọn ìwọ Sharafadeen Abiodun àwọn kí wa ni àti Mariam oye Ajibowo thanks so much Oyewole Ọdẹbíyì Tunes Damilare Akimodun Bapo Ojútù gbogbo yẹn ṣe Jalal. ẹ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà tó bá padà dé àmọ́ tẹ̀síwájú. ìṣẹ́ ọlọ́pàá ti ṣe láti ọ̀sẹ̀ tó lọ títí wá di àkókò yìí ní pàtàkì jùlọ èyí tí ẹ̀yà aráàlú tẹ̀ ń fojú sọ́nà fún torí ẹnìkan bá mi sọ láàárọ̀ àwọn ọlọ́pàá ẹ̀rí o wọn ò ní mẹ́nu débẹ̀ ọ̀mọ́ ni ṣé ọlọ́pàá ò ní mẹ́nu débẹ̀ lọ́lọ́pàá ránṣẹ́ pé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn inú wa wá dùn pé ká tó bí alukoro ni àwọn náà ni wọ́n ti jẹ́ ká mọ̀ ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá ti gbé wọ́n sì ní ọlọ́pàá kọ́ ló mú orí adé o òfin ni ó mú orí adé. Jálá mi mọ̀ bóyá ó ní ìbéèrè fún
alukoro kó tó di pé àkọsá àwọn ará ilé. lórí ọ̀rọ̀ tinted glass yìí àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú registered vehicle òun ni mo fẹ́ béèrè lórí ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ léyìí tó ọ̀pọ̀lọpọ̀ máa ń lò ló jẹ́ pé àwọn kíní àwọn dúdú yìí wọ́n ti máa ń ṣe mọ́ gíláàsì tó yẹ gíláàsì yìí wọn dúdú fúnra rẹ̀ tó yẹ pé kò ṣẹ̀ṣẹ̀ ní ìdíkọ́ mẹ́ma lẹ́ láìlọ́nù mọ́ àwọn gíláàsì wọn yìí wọ́n ti dúdú láti ibi tí wọ́n ti gbé wọn factory fitted tàbí àwọn tó jẹ́ pé plate number wọ́n máa ń da àwọn bò bíi black paper àbí àwọ̀ dúdú wọ́n máa dàbò kí lè lè sọ lópin ilé. àwọn tó bá jẹ́ factory fitted a máa rántí pé láwọn àkókò kan sẹ́yìn iléeṣẹ́ ọlọ́pàá láti Àbújá wọ́n máa ń fún wọn ní license láti lò wọ́n á apply fún láti from any fún permit láti lò so iléeṣẹ́ ọlọ́pàá máa process ẹ̀ lọ sí Àbújá fún approval but fún láti ìgbà díẹ̀ sẹ́yìn náà wọ́n ti dáwọ́ yẹn dúró for one reason or the other báwa tó bá tún yá wọ́n tún lè revisit ẹ̀ but ibi tí wọ́n sọ sí láti òkè wá ni wípé ní láti first headquarters ni wípé àwọn tó bá jẹ́ factory fitted kọ́ máa lo mọ́tò wọn ṣùgbọ́n àwọn tó bá ti jẹ́ artificial làwọn tó jẹ́ pé àwọn fúnra wọn náà ń gbé lọ sí ìsàlẹ̀ gbèyàn bíbọn náà tí máa ń ṣe yìí wọ́n á lọ ra nylon dúdú yẹn tí wọ́n ní bọ́n ṣe máa ń ṣe tán máa lẹ̀ ẹ́ mu àwọn yẹn náà ní rárá kọ́ máa ṣí kúrò lára mọ́tò wọn ẹni tó bá mọ̀ wípé àfi dandan kó ń lo mọ́tò ní tinted kó lọ ra factory fitted nígbà tó bá dé àti iléeṣẹ́ ọlọ́pàá bá review nǹkan tó ń ṣe tán lórí ẹ̀ policy mi tó bá máa báàkì yẹn náà wọ́n á jẹ́ kó di mímọ̀ fún gbogbo aráàlú but for now ní tó bá jẹ́ factory fitted wọn ni ká fún yọ̀ǹda wọn kán sì máa lò ná àwọn tó bá jẹ́ artificial yẹn ni kán lọ máa ṣe a máa rí i pé tó bá mú wọn nǹkan tó ní kán máa ṣe ni pé ká sọ fẹ́ nìyẹn kó ṣí kó fọwọ́ rẹ̀ kó fi ṣí kúrò kó dẹ̀ máa lọ kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n a máa rí wípé àwọn ẹlòmíì wọ́n máa ń fẹ́ lo agídí tó bá ti di pé òun lo agídí pé òun ò ní ṣí àbọ̀ òun ò fẹ́ gbọ́ irú yẹn ló máa di wípé à ń kóra wa dé police station bọ̀ ẹni tó bá ti gbọ́ níbi tí wọ́n ti dá dúró yẹn tó ní kó ṣí tó lè ṣí kó máa lọ lálàáfíà òun ni then àwọn register vehicle yẹn mo ti sọ lẹ́ẹ̀kan àwọn ìwà ọ̀daràn lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n ń fi àwọn mọ́tò yìí òun náà fi ń dá débi wípé tó bá ṣe tán tó bá ti kúrò ní scene yẹn àti lè trace mọ́tò yẹn ó máa ṣòro mọ́tò tí ò ní nọ́mbà bóná kí náà fẹ́ fi júwe ẹ̀ ok wọ́n lè ní irú mọ́tò báyìí ni irú mọ́tò yẹn ní kọ́kọ́ ni irú bẹ́ẹ̀ yẹn wọ́n lè ní kọ́lọ̀ báyìí ni irú mọ́tò yẹn ní kọ́kọ́ ni irú kọ́lọ̀ yẹn but tó bá ní nọ́mbà yẹn ní àmì ìdánimọ̀ títí ẹ̀ personally tó máa fọwọ́ pé mọ́tò báyìí ni báyìí òun ló ní tá máa lè fi trace ẹ̀ láti sọ wípé kí kálukú lọ gba nọ́mbà sí mọ́tò wọn tó bá dẹ̀ tún wá gba nọ́mbà tó tún wá ṣẹ̀ṣẹ̀ lọ da ọ̀rá ààbò ó máa ní ìdá ti ṣàlàyé fún iléeṣẹ́ ọlọ́pàá kí ni reason because nǹkan tí nọ́mbà wà fún ni fún ìdánimọ̀ pé téèyàn bá rí látọ̀ nǹkan kéèyàn rí nọ́mbà yẹn yóò mọ̀ pé nọ́mbà báyìí ló wà lára mọ́tò yìí ó wá gba nọ́mbà tán ó tún ṣẹ̀ wá mú nylon ó tún wá dáàbò fún kíni so irú ẹni tó bá ń ṣe irú yẹn náà ó máa ní 1 or 2 explanations láti ṣe fún wa torí ìrírí ni oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ tó dẹ̀ ń tó iléeṣẹ́ ọlọ́pàá létí torí ẹ̀ ní CP wọ́n fi ní rárá a ò gbọ́dọ̀ fi àyè gbà á fi ní ká tún máa rán àwọn aráàlú létí ẹni tó bá sì ń lo irú mọ́tò bẹ́ẹ̀ ibi tó sì ń lo irú ọ̀kadà bẹ́ẹ̀ lómi à ní òun ṣe ra mọ́tò yẹn ni òun ò tí ì rówó ṣe nọ́mbà abẹ́tà kan ra páàkì irú mọ́tò bẹ́ẹ̀ kan ra gbé sínú àgbàlá wọn náà àtọ́lọ́n bá bọ́ àṣírí owó nọ́mbà kan rà sí wọn tó gbé jáde àwọn míì àmú dílà nọ́mbà a máa fi gbé mọ́tò káàkiri ìyẹn náà ó kù díẹ̀ káàtó dílà nọ́mbà ó ń ṣe nọ́mbà tá a bá gbọ́dọ̀ máa lò kiri inú ìgboro kò ní ṣe tá a gbọ́dọ̀ máa lò kiri inú ìgboro torí tó ọlọ́pàá bá rí wọn á stop ẹ̀ wọn á dẹ̀ question yẹn tó bí yẹn ṣe jẹ́ ni. tó káṣojú òpó sílẹ̀ fún ẹ̀yin ará ilé láti lè pè wọlé béèrè ohun tó yẹ bá ń ro yín lójú ṣùgbọ́n. ẹ lọ fẹ́ kárọ̀ o. ẹ kárọ̀. yes sir. mo kí mọ̀rùfọ́ ọmọ dàgbà mo kí jàlá o. ẹ ṣeun. ẹ jẹ́ kí ìyàwó omidan ppr wa lójú tètè. ẹ ṣeun. bọ́lá ọlọ́run àṣejìrì lẹ́ máa ṣe o. àmín. tí mi fẹ́ béèrè ni pé lórí ọ̀rọ̀ nọ́mbà wípé àwọn fake nọ́mbà ṣé mọ̀ pé àwọn míì ti máa wà tí wọ́n gba nọ́mbà sí mọ́tò tó dé rẹ̀ pé mọ́tò yẹn wọ́n ti lọ búṣà ẹ̀ wọ́n ti gé àwọn kan á lọ mú nọ́mbà yẹn wọ́n á máa lò lórí mọ́tò tiwọn tí
tí wọ́n bá mú ẹni yẹn tó lè fi búṣà mọ́tò kí ni ẹ̀ṣẹ̀ tó wà ń bẹ̀ ẹ̀jọ̀ náà bínú orúkọ tèmi ni Mr. Ọláwálé láti bẹ̀rẹ̀ kúdò. ẹni tó bá ní fake number well tí iléeṣẹ́ ọlọ́pàá bá rọ́wọ́ tó rú ẹni bẹ́ẹ̀ ó ní àwọn ìwádìí tá a máa ṣe sí apádọ̀ ẹni yẹn gangan àti sí iléeṣẹ́ ibi tí wọ́n ti ń fún wọn ní nọ́mbà ìyẹn FRSC a máa ṣe ìwádìí dé gbogbo bẹ̀ láti lè mọ ẹni tó jẹ́ original owner nọ́mbà yẹn tí ò bá sí nǹkan kan if nothing happen tí nǹkan kan bá ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ náà ni kíkálukú náà tó gba nọ́mbà gbogbo alámọ̀ pé ó ní àwọn ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé ní pé kéèyàn kọ́ déédéé bọ́ síbi kọ̀ọ̀kan kí nọ́mbà kan mọ́ ẹlòmíì ó lè ní òun rí nọ́mbà he nọ́mbà plate òun rí he lójú òpópónà adẹ̀sùn mọ́ mọ́tò ẹ̀ adẹ̀ máa lù lọ àti gbọ́n yẹn náà rí o àti rírí nílé iṣẹ́ wa nọ́mbà tó o mẹni tó ní o mọ bó ṣe débi tó wà ó ní ìwọ rí he adẹ̀sùn mọ́ mọ́tò adẹ̀ máa lù lọ ó wrong ó ní process téèyàn máa fi ń gba nọ́mbà sí mọ́tò ẹ lọ sí ilé iṣẹ́ ibi tí wọ́n ti ń fúnyàn wọ́n á gba àwọn biodata yín àwọn details tó bá nídìí nípa yín wọ́n á gbà sílẹ̀ ìyẹn ló máa fi attach mọ́ nọ́mbà ìtàn fún yín so àgbà nọ́mbà sí mọ́tò àgbà nọ́mbà sí ọ̀kadà kò ń ṣe nǹkan téèyàn kàn déédéé ń ṣe lọ́wọ́ ara àbí téèyàn kàn déédéé ń ṣe anyhow ọ́fíìsì ibi tí wọ́n ti ń ṣe léèyàn gbọ́dọ̀ lọ láti lọ ṣe proper way tó yẹ kéèyàn ṣe. ẹ ṣeun ẹ jẹ́ ká tún wẹ̀lú mélòó rí là. ẹ lọ́wọ́ ẹ kó ojúmọ́. ìbéèrè tí mo fẹ́ bi ọ̀gá wa ní pé máa tó ń ṣe fídíò tí wọ́n fi ń fídíò ọba yẹn tí wọ́n na bàbá yẹn ṣé máa yẹn náà máa nẹ́jọ́ jẹ́ because òun ló jẹ́ kárí evidence yìí ṣé òun náà máa arrest òun náà pẹ̀lú ṣe fídíò yẹn. ló fi jẹ́ pé iṣẹ́ ìwádìí la pè é nínú iṣẹ́ ìwádìí kò ń ṣe ẹni tó ṣẹ̀ nìkan òun ilé iṣẹ́ ọlọ́pàá máa pè a máa nídìí ẹlẹ́rìí a máa nídìí complainant so pé wọ́n pe lágbájá ń pe tàmẹ̀dùn sí iléeṣẹ́ ọlọ́pàá lórí mátà kan kò túmọ̀ sí wípé gbogbo wọn náà gbọ́dọ̀ kó lọ sí court àwọn tó bá lọ́wọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ yẹn nípa harassment wọ́n harass bàbá yẹn àwọn yẹn ni wọ́n lẹ́jọ́ jẹ́ àwọn tí ò bá lọ́wọ́ sí bí bàbá náà ò dítí kò dẹ̀ fọ́ lójú ó rí àwọn tó gbà wọn ó dẹ̀ máa dá wọn mọ̀ so bàbá náà pàtó náà bá dẹ̀ rojọ́ nínú tó kọ àkọsílẹ̀ statement ẹ̀ á mention àwọn tí ó harass ẹ̀ gangan so ẹni tó ṣe fídíò àsọ wípé yẹn ní ẹjọ́ jẹ́ but a máa nídìí kó òun náà wá because a ní ìbéèrè kan àbó mìíràn láti bí léèrè kò túmọ̀ sí wípé òun náà ti di ọ̀daràn nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣeun alukoro nínú ọ̀rọ̀ tí mo tiẹ̀ bá bàbá alàgbà Abraham Arinola sọ ní tí wọ́n sọ ni pé kábíyèsí fúnra wọn ni wọ́n pe lukosi wípé kó máa fídíò pé lukosi ló fídíò ní on the 21 January tí nǹkan yẹn ṣẹlẹ̀ èmi rò pé àwọn nǹkan táwọn ọlọ́pàá máa béèrè lọ́nà ni pé what is the essence of the video sí bàbá fídíò ṣé bàbá lukosi fúnra wọn ọdún ni wọ́n jẹ́ kí fídíò yìí wá jáde ní sáwọn ni wọ́n wá pàpà léèkì náà báwo ló ṣe wá léèkì jáde ìyẹn náà wà important bó ṣe léèkì náà wà important kì í ṣe pé wọ́n fi fẹ́ dọ̀ léèkì ẹ̀. gbogbo ẹ̀ náà ló wà lára iṣẹ́ ìwádìí tí wọ́n ṣe ń pe àwọn tó kù yẹn tẹ́ni wọ́n ń pè yẹn tó fi ń pè wọ́n láti lè jẹ́ ká lè rí ibi tán ìmọ́lẹ̀ sí gbogbo àwọn nǹkan tó kù tá a fẹ́ mọ̀ lórí ọ̀rọ̀ yẹn. lukosi lórí fọ bàbá ẹ má lọ yọjú sáwọn ọlọ́pàá ẹ má lọ yọjú lẹ́ẹ̀kan kẹ́ yọjú tí yín kò ń bẹ̀ bá dìgbà tán bá mú yín tó òdèlé ìran náà. ẹ lọ́ọ̀ lájì. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ kò ní bàjẹ́ fún yín o. àmín o. mo kí ìyá wa Fọláṣadé lágbára Ọlọ́run fúnra ilẹ̀ máa fọwọ́ ara yín gbẹ̀tọ́ yín o. àmín o. olóyè mi láńtù ló ń pè láti máa tú. tẹ̀rí lórí ọ̀rọ̀ ọlọ́pàdé yẹn ṣẹlẹ̀ tó dé láti rí ẹjọ́ ǹjẹ́ tó yẹ kó wà ní sáìtì kan tó ń ṣiṣẹ́ lọ́wọ́ tí ọ̀gá gangan jáde wá tó wá mú sìmẹ́ǹtì tó yí dànù tó sọ pé wọ́n ti sanwó tó kó gbogbo irinṣẹ́ ṣé fídíò ní ká ṣe ni àbí káwá fẹjọ́ owó ọba bẹ́ẹ̀ sùn ní station ẹ ṣe kó ètò. ó bá lọ sáìtì lọ́dá sìmẹ́ǹtì. lára nǹkan tá à ń sọ náà nìyẹn o ṣé rí àwọn ìwà kan wà tó jẹ́ wípé ó pọ́n èèyàn lé yàtọ̀ sí pé wọ́n ti ẹ̀jọba gan gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere àwọn ìwà kan wà tó jẹ́ pé ó pọ́n èèyàn lé àwọn kan wà tí yóò pọ́n èèyàn lé rárá débi pé àwọn tó ti jẹ́ pé Ọlọ́run ti tò sí ipò ọba ipò tó tóbi ni ipò ọ̀wọ̀ ni so àwọn ìwà tó máa wò gbọ́dọ̀ jẹ́ ìwà tí ó bọ̀wọ̀ fún àwọn gangan àti ipò tí Ọlọ́run tó wọ́n sí kò ní ṣe nǹkan tó pọ́n ọba gan náà lè láti máa lọ sí site
lọ́ máa da símẹ́ǹtì tán ti tó bá jẹ́ pé bá ní dispute kankan lórí ilẹ̀ ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ àwọn ìgbésẹ̀ wọn ìlànà tẹ́ lè gbé láti address ẹ̀ ó wà nípa ti tòfin in fact mi ò rò bó nídìí kọ́ ba gangan lọ síbẹ̀ fúnra wọn nǹkan tó lè ràn yàn lọ ó yá ẹ lọ sí police station ẹ lọ fẹ́ yọ bábà ẹni báyìí ẹ lọ fi sùn iléeṣẹ́ ọlọ́pàá á dẹ̀ dìde wọ́n á dẹ̀ ṣe tó bá yẹ kán ṣe wọ́n á yẹ pé kéèsì tí ó ṣe ibi tó bá ṣe dá sí àdásí tó bá jẹ́ pé civil ni à á rí fáwọn sí court kán lọ address matter wọn níbẹ̀ but à ń sọ à ń tẹnumọ́ o àjọba tó bá ti fira ẹ̀ sí ipò ọ̀wọ̀ tí Ọlọ́run tò sí a máa jẹ̀gbádùn ọ̀wọ̀ ẹ̀ lọ èyí tó bá ti lọ tàpá sí òfin àrọ́wọ́tò. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí á kọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́gbọ́n ẹlòmíà síta ìtìjẹ́jẹ́ ẹni tí ò bá fẹ́ àrífín àfi kóun náà má rúfin ẹni bá ti rúfin no matter how highly placed àrífín ń bọ̀ nìyẹn ẹ jẹ́ ká tún wọ ẹlòmíì lórí ìlà. Hello, ẹ káàárọ̀ o, Alhaji ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ káàárọ̀ o bàbá. Ká ṣe kámọ̀ láti Rwanda ni o. ẹ kú ojúmọ́. Mo kí màmá wa tó wà ní ọ̀dọ̀ yín bẹ̀. Ní pé Elédùmarè gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ bí ọlọ́pàá tẹ́ ẹ jẹ́ bí agbófinró. Ǹjọ́ má dánwò kò ní àwájú yín pẹ̀lú ogun Ọlọ́run ọba o. àmín o. Táwọn ní fìbọn pa yín pẹ̀lú ogun Elédùmarè. àmín o. Torí pé tí a bá wò fẹ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ gbé wà. A rí i pé àwọn ìyàtọ̀ wà lórí ètò ààbò gbègbè ń gbé o. Tá a bá yọ wọ́ àwọn lọ́wọ́ orí wa lọ́wọ́ ẹsẹ̀ wa wàhálà pé wọ́n tẹ̀ jì mọ́tò gbé wàhálà pé wọ́n lọ fọ́ lẹ́mì kan kìíní ó dínkù tá a bá fẹ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ gbé wà pẹ̀lú ogun Elédùmarè. Ṣùgbọ́n tí mo gbọ́ ń lọ ń bẹ̀ ni pé òun náà pè lóòrèkóòrè níjọ́ mẹ́jọ òun ni àjọ ọlọ́pàá tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn aráàlú tó dẹ̀ mú gbogbo tó ń ṣẹlẹ̀ tí wọ́n sọ fún wa so tí ó tún yẹ káwọn kan tún lè máa kọ̀ǹtínú lórí ìwà àbàjẹ́ lórí ìwà àbàjẹ́ náà. So ṣùgbọ́n èmi mọ̀ pé àwọn òní ìwọ̀kún agbófinró kò lè ní ìgbà láàbọ̀ so àdúrà tó nídìí òun á má fi wọn ṣàṣeyọrí pẹ̀lú ọgbà ọlọ́wọ́ ọba o. àmín ẹ ṣé bàbá. ẹ ṣeun bàbá ká ṣe ká mọ̀. ẹ̀yin àgbàlagbà náà lẹ ní káwí fún ni kò tó ká gbọ́ ẹni bá máa gbọ́ ló máa gbọ́ ẹni tí ò ní gbọ́ kò sí bẹ́ẹ̀ ṣe sọ́tó báwí ogún tá a fọ ọgbọ̀n ẹni tí ò ní gbọ́ kò ní gbọ́ ṣùgbọ́n àwa ò ní yé sọ nítorí wípé àwífúnni kó tó dání ni wọ́n máa ń pè ní àgbàjàkadì àwa kọ́ là ń bá aráàlú jà iṣẹ́ táwa gbà ní iṣẹ́ ìgbófinró ni ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá yẹ ti tàpá sófin tiwa ni pé ká rọ́wọ́ tó ká lọ fojú ẹ̀ bá ibi tó tọ́. iṣẹ́ yín tẹ̀ ń tẹ́ wa lọ́rùn káwí fún ni kò dàbí ká gbọ́ ká gbọ́ kò dàbí ká gbà ká gbà kò dàbí ká mú lò. Hello, akójúmọ́ Alhaji ọmọdé àgbà. ẹ káàárọ̀ sà. Mo kí olóyè ìjàláyè agbára Ọlọ́run nígbà tí tí o. àmín. Mo wá kí igbákejì alùpùpù ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn gbogbo òde tẹ́ bá lọ àlọ́bọ̀ ní ọ̀hún. àmín o. Ṣáàtúbà ní látàjíbádé estate ní Sábó Látẹ̀kúta. ẹ Lórí káàárọ̀. ọ̀rọ̀ ọba yìí náà ni mo fẹ́ dá sí ọba orílẹ̀ Ifọ̀. Ẹ jẹ́ kí á wò wọ́n ti fi ọwọ́ òfin gbé ọba but àwọn abẹ́ṣekáwọ́ tí ọba ìpàdé fún pé kí wọ́n máa na bàbá yẹn lórí fọ́nrán yẹn ṣé òfin àjà wọn náà ni àbí báwo ìbéèrè tí mo fẹ́ bèrè yẹn fún ètò. ẹ ṣeun tẹ́ bá ti ń bá wa bọ̀ láti ìbẹ̀rẹ̀ ètò yìí ẹ máa ti gbọ́ tá a ti sọ sà pé gbogbo àwọn tí wọ́n kópa nínú ìṣẹ̀lẹ̀ yìí pátápátá àwọn náà ni iléeṣẹ́ ọlọ́pàá ṣì ń wá àwọn kan ti sá lọ a dẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ láti rí wípé kọ́wọ́ tó wọn so kò ń ṣe wípé àwọn ò lẹ́jọ́ jẹ́ ẹjọ́ tí kálukú máa jẹ́ lórí ẹ̀ ó wà fún so iṣẹ́ ṣì ń lọ lábẹ́lẹ̀ lórí ẹ̀. tó òun lẹ ti gbọ́ yẹn o bàbá ká tún wẹ̀lú mi lórí ìlà. Hello, ẹ káàárọ̀ o. ẹ lọ ẹ kú ojúmọ́ o. Ní agbára Ọlọ́run fámìlì ẹ̀fẹ̀ kò kékeré lọ́mọlẹ́ ní wálẹ̀ o. àmín o. Orúkọ tèmi ni olóyè Àlàní Àtàndá láti ilé ìjà ìkùnkùdé Ajíbádé Abẹ́òkúta. Mo kí ọ̀gá wa lágbára Ọlọ́run ọ̀padà àgbà kò ní ṣáà lẹ́sẹ̀ o. àmín. Ẹ jọ ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ ní nǹkan bí ìjẹrin ẹnìkan fẹ́ gbó lọ́wọ́ ẹnìkan. Ó wá dàbí pé wọ́n wá jọ mọ́ra tẹ́lẹ̀ díẹ̀ tó fẹ́ gbólẹ̀ kó ṣe kó gbà síbo ẹnìyẹn pé kò tó dáadáa nìyẹn. Wọ́n sàn kó ọ̀rọ̀ ẹni pé wọ́n kò wá síwájú mi wá ní kí ẹni yẹn kí n bá wọn parí ẹ̀. So ẹni tó bá wọn lé sá sọ pé ohun tóun ṣe kò burú. So máa fẹ́ ìgbésẹ̀ ni mo lè gbé lórí ẹ̀ gangan ẹ̀kọ́ ètò. ẹni tó gbá èèyàn létí
ara ẹ̀tọ́ ọmọlàkejì ẹni lójúmọ́lẹ̀ tá à ń sọ nìyẹn kò ní fi ṣe kí lẹ́ni ẹ̀ bá ṣe fún un kò ní fi ṣe tó wù kó jẹ́ ní ẹ̀tọ́ láti gba ẹlòmíì létí assault ni bẹ́ẹ̀ ni abuse of human dignity kálukú ló ní dignity títí ẹ̀ kéèyàn wá wò sùnsùnsùn kó kàn gba ẹnìkejì létí fún whatever reason níta gbangba kódà kó jẹ́ nínú kọ̀rọ̀ yàrá gan ó tàbùkù báyà. wọn ò kà yẹn kún ní gáràjì o. kódà wà burúkú ni ó lòdì sófin so nǹkan tẹ́ ẹ lè ṣe ní pé ká ẹ jẹ́ kẹ́ni tí wọ́n gbá létí kó lọ fi ẹjọ́ sùn nílé iṣẹ́ ọlọ́pàá kó jẹ́ kó rọ́wọ́ tó arákùnrin yìí kó wá sọ ǹjẹ́ kí n lórí kó tó máa gba ẹni ẹlẹ́ni létí tó bá tẹ̀jọ́ mọ́ bíbí inú èèyàn gan nílẹ̀ Yorùbá wa yìí àti láwọn ibì kọ̀ọ̀kan náà tá a ti láǹfààní àti mọ̀ ọmọ tó bá ti ga tó yàn ní dúró ó ti ń kọjá ẹgbà ó ti ń kọjá lílù kò bọ̀wọ̀ fún ẹni yẹn gan ẹni tó ń na ọmọ yẹn irú ọmọ bẹ́ẹ̀ gan ẹni yẹn gan kò pọ́nra ẹ̀ lé ọmọ tó ti ń nà láti kindergarten láti ọmọ ọdún kan ọdún méjì tó wá fi pé 18 tó fi pé 20 tó sì tún ń nà tó sì tẹ́sí tó bá nà dáhùn nìkan gan ìwọ gan wàá fìlẹ̀ lára ẹ̀ pé ìwọ kàn fìyà jẹra ẹ̀ ni débi wípé àwọn bóyá ọkọ ọlọ́kọ kan ni àbí ìyàwó ilé onílé kan ni wàá wá dédé nítorí pọ̀rọ̀ kan kàn sí bẹ̀rọ̀ láàrin ifá wàá ti mú gbàtí létí ẹ̀ kódà òfin kòrò ojú sí ẹni tó bá ṣe ẹ jẹ́ kó lọ sí police station kó lọ fẹjọ́ ẹ̀sùn kó lọ ṣàlàyé kí ni nǹkan tó rí kó tó hurúwà bẹ́yìn. alukoro ńgbà tẹ́ ẹ sọ̀rọ̀ ẹni assault bóyá èèyàn gbáyàn létí tàbí èèyàn gbáyàn lójú àbí nǹkan kan kí ni gravity offence bóyá tó bá délé ẹjọ́ ṣé ordinary fine ló lè bá lọ àbí ó tún lè la ìdàkejì lọ. assault náà tún wá póríṣiríṣi àwọn assault kan wà occasioning harm ìyẹn ni pé tó mú ìpalára dání so ó depend lórí irú level assault yẹn nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá bá dá sí tá a ṣèwádìí tá a rí level assault yẹn tá a wo irú assault tó jẹ́ tá a wá gbé àtàwọn ẹ̀rí tó bá báàkẹ̀ àgbẹ̀ lọ sí ilé ẹjọ́ ló máa wá ṣe ìdájọ́ ẹ̀ mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní ṣe ìdájọ́ ìwádìí làwa máa ń ṣe. kẹ́yìn gbófinró ni tí. bẹ́ẹ̀ ni ẹni tó bá ti tàpá sófin ká rọ́wọ́ tó ká ṣèwádìí nǹkan tó ṣe ká kó ẹ̀rí jọ ká wá gbé lọ sí ilé ẹjọ́ tá a bá gbé déwájú adájọ́ gbogbo àwọn ẹ̀rí tó wà available àwọn náà máa wò sọ́tún wò sósì tí wọ́n wá fún ní ìdájọ́ tó bá tọ́ sí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ tí tó ṣẹ̀ sófin. torí ohun tó jẹ́ kí n béèrè ni pé ìgbà míì mo máa ń kọjá láàrin nìkò tó bá wá sí ọ́fíìsì mi bẹ́ẹ̀ máa mí ṣọ́sí pé mi ò ní jẹ́ kó máa mú fóònù dání nígbà tí mo bá tún fẹ́ kàn ní kò ṣáà pé wẹ́ kò sáré ju kí adájọ́ ní kí n lọ san 10,000 tàbí 5,000 naira pé ṣe bí kò lásán ni mo kàn mi ò gbá létí. ó tiẹ̀ dábẹ́ ṣe ti sọ síta yín sìn gbogbo wa ti gbọ́ láti bí ibà yín sìn gan bóyá ń ṣe la máa jọ máa. evidence náà ló jókòó àjàlá gangan evidence number 1 àwọn kan ló máa bá testify. máa ní wọn ló pa. 1 billion in damages. lókòsó lórí láti wá gbadá méjì sí lọ́wọ́ yín ni. àtọ̀ yàrá tó jẹ́ òun àtijọ́ tó rí kọjá. ẹ̀ka ọ̀sà o. ẹ máa kó ètò ọlọ́run ní ká ké. orúkọ tèmi ní alájà ẹ̀ ń ta pápá láti sọ̀rọ̀ kí á jẹ́. ẹ káàárọ̀ sàlájì power. wà nìyẹn o tó wá rí ń pé ìṣẹ̀lẹ̀ yìí á jẹ́ kí gbogbo wa lọ́wọ́ yìí pé àtìmọ́lé ò kẹ́ni kankan. ó dàbọ̀. tó ṣókìrì bàbá ṣe alukoro wọn ní nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ló ń jẹ́ ká mọ̀ pé àtìmọ́lé o kò yọ ẹnìkan àfẹn tó bá mọ̀ wọ́n bára ẹ̀. tó bá mọ̀ bára ẹ̀ o tó bá pọ́n òfin lé tó bọ̀wọ̀ fún òfin náà á bọ̀wọ̀ fún á bọ̀wọ̀ fún òfin ká yọra fún gbogbo ìwà kò sẹ́ni lè mú mi kò sẹ́ni lè bí mi kò sẹ́ni tán lè mú o kò sẹ́ni tó fi ò lè mú o òfin Nàìjíríà ó ju gbogbo àwa Nàìjíríà lọ. yàrá kí gbogbo wa lọ mọ̀. ẹni tí ìbọn ò bá tójú ẹ̀yìn rí yóò máa fi fèrè ṣeré ọwọ́ ẹ jẹ́ ká tó wẹ̀ lómi lórí ìlà. ẹ lọ́wọ́. ẹ ló ẹ kú ètò. ọlọ́run ní ká ké. ọlọ́run wà pẹ̀lú ọmọdàgbẹ́ má lọ ẹ̀ má bọ̀ ẹ̀. àmín àmín. ẹ ní fọmọ ní kejì iṣẹ́ o. àmín ọ̀yà bá yín kalẹ̀ o. àmín. ẹjọ́ ọdún ìfọ̀n mo fẹ́ béèrè. ó yẹ sà. ṣé èèyàn fẹ́ bí tó ń sọ ìjọ máa jà wàhálà yá tẹ́ẹ̀tì olùmọ̀ ẹ̀ wọ́n á fi pe ọkọ ẹ̀ láti máa sọ̀rọ̀ ju ọkọ ẹ̀. ọkọ ẹ̀ wàá tó tẹ́ẹ̀tì yẹn padà ó jẹ́ ẹni tó wá tẹ́ẹ̀tì yẹn lọ́rẹ̀ ló bá sọ̀rọ̀ fún ọkùnrin bí ọkùnrin á máa fi ìgbìmọ̀ra sọ̀rọ̀ láti máa ṣe fún pólítẹ́ẹ̀tì yẹn. ẹ̀jọ̀ kí ni ẹ̀bí tó wà lọ́wọ́ ọkọ yẹn la fẹ́ bí ẹjẹ́ ká mọ̀ pẹ̀lú ìyàtọ̀ àjẹjẹ ẹ̀jọ̀ púpọ̀. alukoro ṣe gbọ́ wọn.
ó fẹ̀yìntì láàrin kan. wọ́n ní kí obìnrin kan àti ẹnìkan máa jà ó wá yá fóònù ó gba fóònù ọkùnrin kan wá fi pe ọkọ ẹ̀ pé n báyìí ń ṣẹlẹ̀ o ìyàwó yẹn ó yá fóònù ọkùnrin kan bí a tó wà tó síbẹ̀ ó fi pe ọkọ ẹ̀ wọ́n ní lẹ́yìn rẹ̀ nígbà tí ọkọ wá pe fóònù yẹn padà nọ́mbà yẹn padà ó wá rí pọ́kùnrin ló gbé pé ó wá ń fi ìkanra bá ọkùnrin yẹn sọ̀rọ̀ wọ́n ní ẹbí kí lọkùnrin yẹn jẹ ẹbí kí ni ọkọ náà sì jẹ. ẹni tó yáyàn ní fóònù àti lè sọ pé ó jẹ̀bi kan lọ títí nítorí àmọ́ irú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tó di wípé nìyẹn wá bá pé kó yáyàn ní fóònù ìdílé jẹ́ pé a máa ń sọ náà pé ó léwu láti dédé yáyàn ní fóònù yẹn téèyàn ò bá mọ̀ rí ó léwu láti yáyàn fóònù torí ò mọ̀rú ẹni tó fi ń pè ó dẹ̀ mọ̀rú ọ̀rọ̀ tí wọ́n fi ń bára wọn sọ but bí àlàyé tí bàbá yìí ṣe ń ṣe dàbí pé àwọn tó ń jọ mọ́ra àwọn tó ń jọ wà ní agbègbè kan náà ni ẹni tí ọkọ tó wá ń fìkanra bá ẹni tí bí sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kí ló ti ṣe òun tó fi ń fìkanra ń bá a sọ̀rọ̀ kí ló ti ṣe fóun ṣóun ló ní kíyàwó ẹ̀ wá yá fóònù lọ́wọ́ òun ni ó yẹ ká máa fi sùúrù béèrè nǹkan ká máa fi sùúrù tó nǹkan tó bá jẹ́ wípé kò ní inú dídùn sí bẹ́ẹ̀ nìyẹn ṣe fi bíyàwó ẹ̀ ṣe fi fóònù ẹni yẹn pé òun ìyàwó ẹ̀ ló yẹ kó bá lọ́rọ̀ kí ni reason láti lọ yá fóònù èèyàn láti fi bá òun sọ̀rọ̀ bọ́dà jẹ́ pé bá ń suspect ìyàwó ẹ̀ ni pé bẹ́yà nǹkan kan wà láàrin òun àtẹni tó gba fóònù ẹ̀ lò ní ìyàwó ẹ̀ náà ló sì máa bá lọ́rọ̀ so ẹni tó ní fóònù kò tí ì ṣe nǹkan kan tó burú jù láti fi kó yá obìnrin yẹn fóònù pé kó fi pe ọkọ ẹ̀ tọ́kọ bá ní nǹkan kan gẹ́gẹ́ bí ambiguity bẹ́yà tí ò clear sí kó bí ìyàwó ẹ̀ léèrè tí wọ́n bá wá rí yanjú ọ̀làyàn náà gbà náà kàn gbé e lọ sí ọ̀dọ̀ àwọn tí tó bá lè bá wọn dá sí. ẹ ṣeun jalaw afẹniláya kò jẹ̀bi aya yín yẹn kì í lọ fún. hello. òun ló gbé lọ síwèé. hello. ẹ kú ojúmọ́ o. ẹ̀sà mo kí àwọn ọmọ àdàgbà mo lè kí jà láàgbà. mo lè kí àwọn Fọláṣadé ẹ̀mí dààmú ẹ̀mí fífi o. àmín. orúkọ tèmi ni àfa Sàmúlì yégun ní láti Àrẹ́gbà. ẹ káàárọ̀ sà. ṣe rí àwọn akọ́jú ọba wa tó jẹ́ ọba wa ní ìgbà yìí àti gbogbo àwọn ọba tó wà bẹ́ẹ̀ àrùn rí àkókò ṣe rí lára wọn ọba ẹni tí ẹnì kan ò gbọdọ̀ fi ẹnu gbé ni wọ́n ṣùgbọ́n ìtò ìṣẹ̀lẹ̀ sí ọba tó ń ṣẹlẹ̀ sí yìí wọ́n ní tí àgbàlagbà tó tó yangan mọ́jì ọlọ́run ló sọ ẹ̀dí aláwàdà adìyẹ ìyẹn kí yẹn rí bẹ́ẹ̀ títí mo wá fẹ́ bèèrè ni pé irú gbólóhùn pé kí wọ́n sọ pé ọlọ́pàá Nàìjíríà ìkápọ̀ òun ló wà ìyẹn ṣe ìbínú lè gbìyànjú débẹ̀ àbọ̀wádà ìjọ́lẹ̀ ṣàwádẹ̀ débẹ̀ kó má dẹ̀ lẹ́jọ́ jẹ́ níwájú ọlọ́pàá ẹ̀jẹ̀ sà. àdúpẹ́ alukoro. torí ẹ̀ náà ló ti jẹ́ wípé abẹnuba ètò yìí kíkà gbogbo àwọn tó rí fọ́nrán alákàálẹ̀ yẹn kọ́ lè mọ̀ wípé kò sẹ́ni kankan tó ní Nigerian police ní kápá o kò sẹ́ni kankan tó lè sọ pé òun ló ní ìjọba Nigeria federal government òun ló ní ọlọ́pàá kò sí individual kankan tó gbọ́dọ̀ bó spoon ló ní ọlọ́pàá àtọ́ àwọn ọlọ́pàá gan tó jẹ́ pé àwa jẹ́ ọlọ́pàá tá à ń ṣiṣẹ́ tá à ń wọṣọ yìí àwa gan àlè sọ pé àwa là ní àwa kọ́ la ní kálukú àwa ṣiṣẹ́ nínú ẹ̀yìn tó bá ti pé ọdún tá a gbọ́dọ̀ ṣe a máa kúrò nínú ẹ̀ àwọn míì àtún wá ṣe àwọn ọmọ tó ń tí ìbí síbọ̀ bá ń ṣe nínú iṣẹ́ yìí tó kò ń ṣiṣẹ́ sẹ́yìn kan máa claim pé òun ló ní àbọ̀n ló ní wọ́n ní káwọ́ federal government nìkan ló ní àṣẹ lórí Nigeria police wá fi sọ fún wa pé à ń jọ ń bọ́lọ́pàá ṣe àbí à ń bọ́lọ́pàá rìn àbí à ń ná ọlọ́pàá gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àbí bákan àbí kò sí bó ṣe wù ká jẹ́ àfi ká tún fi kún ìwà ọmọlúàbí wa nípa bíbọ̀wọ̀ fún òfin ìyẹn ni òfin ní sí wípé à ń tira wa gbọ̀ngbà àbí pé à ń koro ojú mọ́ra wa tó bá ti di pé torí pé a mọ́ra wa àbí torí pé a jọ ń jókòó a jọ ń sọ̀rọ̀ a jọ ń ṣọ̀rẹ́ pẹ̀lú ọlọ́pàá làwa wá wò pé kò sí nǹkan tí mi ò dẹ̀ lè ṣe irú ẹni bẹ́ẹ̀ o ti ń tanná wá wàhálà nìyẹn o ìbálẹ̀ tanná wá wàhálà kí ló máa ṣẹlẹ̀ sí i pé màá rí wàhálà yẹn náà lọ ẹnìkan kò ní ọlọ́pàá o. bẹ́ẹ̀ alukoro èmi ní short question kan fún yín mo ní pàdé kan ṣẹ̀rí pàdé mi yẹn ẹ̀gbọ́n ẹ̀ ọlọ́pàá ni òun náà òṣìṣẹ́ ọlọ́pàá rí ìyàwó méjì tó ní ọlọ́pàá ni wọ́n màmá ẹ̀ ọlọ́pàá ni ṣe wá fẹ́ sọ pé ìyẹn kọ́ ló lọ ọlọ́pàá Nàìjíríà. ó ti kàn páàsì gbogbo ọlọ́pàá nù. ìyàwó pàdé mi yẹn méjèèjì ọlọ́pàá ni wọ́n ọlọ́pàá ní wọ́n ṣe ọlọ́pàá rí ẹ̀gbọ́n ẹ̀ ọlọ́pàá ni mọ́dà ẹ̀ ọlọ́pàá tún ni ṣe ìyẹn kọ́ ló lọ ọlọ́pàá Nàìjíríà bẹ́ẹ̀. even tí gbogbo fámìlì wọn bá jẹ́ ọlọ́pàá wọ́n wá ṣiṣẹ́ the federal government ló ní iléeṣẹ́ ọlọ́pàá. tàlẹ́ federal government. federal government ìjọba àpapọ̀ báwo ni wọ́n ṣe pé federal government yóò bá.
ìjọba àpapọ̀ ló ní iléeṣẹ́ ọlọ́pàá òun ló láṣẹ lórí iṣẹ́ ilé. ta ló ní ìjọba àpapọ̀. ìgbà tá a bá dé ilé ẹjọ́ ẹnikẹ́ni tó bá tàpá sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá tàpá sófin àti tá a bá dé ilé ẹjọ́ irú ẹni bẹ́ẹ̀ a máa mọ ẹni tó ní a máa mọ̀ pé òun kọ́ a máa mọ̀ pé òun ò tiẹ̀ lè ní. yàrá ṣé o ti gbọ́. in the first place ọ̀rẹ́ mi kan ló dápẹ́ arákùnrin mi gbà kan ló ní ọ̀gá ọlọ́pàá lọ́ọ̀rẹ́ wọn ọlọ́run lọ̀gá o kó wa lọ máa dáhùn lọ lókun mo lọ máa dá tó bá ti dá tán ọwọ́ bá ti tó ẹ̀ má sọ pé o mọ̀ mí rí o yọ̀ọ̀yọ́ ló wà ó má tẹ̀ jẹ́ kí n gbọ́ ó fi dá para ni o tó inú àpárá dẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ó ti máa ń jáde mo tètè kó tètè mọ̀ wípé má torí pé o mọ̀ mí lọ dáràn o tó o bá dáràn tó bá pè mí mi ò ní í dá ẹ lóhùn tó bá yàn ẹ jẹ tó bá pè mí mi ò ní dáhùn ìyẹn yàtọ̀ wọ́n wí pé owó àmọ́ sọ pé torí pé oná rẹ ọlọ́pàá ló wá lọ ń fíràn kiri ìlú ló wá lọ ń ṣàṣe má ṣe kan èmi ò ní í dá sí ẹ o. jala lọ sí gbọ́ and in every rumour there is always an eternal truth. at times in nonsense sense máa ń wà nù ó ti dìyẹn mú tó ẹ jẹ́ ká mọ̀ pé kan sí kó tó di pé àyànda alukoro lónìí iléeṣẹ́ ọlọ́pàá SWAT iṣẹ́ tẹ́ ṣe iṣẹ́ tó tẹ́ wa lọ́rùn ní ẹkú iṣẹ́ o. ẹ kú ojúmọ́ o. yes sir. ẹ kàárọ̀ o. àmì o. àmì. yes sir. ẹ kàárọ̀ sà Alhaji Abubakar. ìkókó tẹ̀lé mi fẹ́ bá ìyàwó sọ ọlọ́wọ́ jẹ́ kẹ́mi ogun ra. àmì ẹ̀ ló ṣe jù. àṣeyọrí lágbára ọlọ́run. àmì. wọ́n tí mo fẹ́ sọ yìí pé nígbà ayé àwọn alábí ọlọ́run ṣé wọn fi fàtàwọ̀ òun náà ṣe àgbàrá lò. kí lọ́wọ́ dẹ̀ bẹ́ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ ló bá dẹ̀ bí fún Mósè pé kó kúkú jẹ ọba. irú bàbá tí wọ́n fọ́ létí yìí òun náà lè rẹ́pírẹ́sẹ̀ntì ọba fún dídí oṣù díẹ̀ ni. so ìbéèrè mi ni ẹ máa. ẹ ṣe bàbá. ọmọ Ondo ni bàbá tán fọ́ létí. àti ẹ̀mọ ọmọ bíi tó bá jẹ́. Ondo state ni wọ́n ló mọ Ondo làwọn. kánsù òkè àwọn kánsù tó ń fọ́ bá jẹ àwọn náà máa lè sọ yìí tó bá tún kàn yẹ kó jẹ bẹ́ẹ̀ bàbá tó fọ́ létí ni o bẹ́ẹ̀ ẹbí wọn ni àbí bá kan I think that's on a lighter note. ẹ ṣeun kó tó di pé wọ́n lọ àwọn nọ́mbà sí ẹ lè pè ní eléwéran Ọlọ́run jẹ́ kárí láburú Ọlọ́run jẹ́ kárí pàjáwìrì ní control room number léléwéran rèé 09164859299 09164859299 CRU kí ni wọ́n pè complaint response ẹ̀ka ilé tí gbárò yàrá ìlú nọ́mbà ti bẹ̀rẹ̀ léléwéran náà ni o 08139844740 lẹ́ẹ̀kan sí 08139844740 ọ́fíìsì alukoro ní eléwéran bóyá ẹ fẹ́ fi nǹkan tó wọn létí ní ọ́fíìsì alukoro léléwéran nọ́mbà tí ẹ lè pèsè rè 08167037445 ọ́fíìsì alukoro léléwéran lẹ́ẹ̀kan sí nọ́mbà wọn rè 08167037445 tó alukoro ẹ ṣe ẹ kú ohun látàárọ̀ àjẹndà àrọ túbọ̀ máa jẹ́ ẹ bá wa kí gbogbo àwọn lọ́gàlọ́gà léléwéran lọ́hùn ọ̀gábọ̀dé ọ̀jájú ní ẹ bá wa kí wọn ní CRD session gbogbo àwọn DC wa tó kù commissioner police wa ọ̀gá ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD ẹ bá wa kí wọn alukoro àgbà náà ẹ bá wa kí wọn ọ̀gá Badmus àti gbogbo àwọn tó kù ẹ ṣeun ọlọ́wọ́n máa fún ní àṣeyọrí ṣe ọ̀gá fún àti mímọ̀ àgbọn ọ̀gá mọ́fì sàlámì ẹ kú iṣẹ́ takuntakun o ọlọ́run ló mọ iṣẹ́ tí àwọn ará bí tí wọ́n bá ìbọn lọ́wọ́ méjì inú mọ́tò rò ọlọ́run ló mọ iṣẹ́ tí wọ́n bá ṣe ẹ kú iṣẹ́ takuntakun ọ̀gá mọ́fì tó ọ̀gá sọ́dọ̀ drivers code náà ọ̀gá akéwì adéyẹmí akéyìn àwọn ti ZDS nìyẹn aké gbogbo àwọn iléeṣẹ́ ọlọ́pàá pátápátá ẹ kú àṣeyọrí ọlọ́wọ́n túbọ̀ fún wa ní àṣeyọrí ṣe tó kí gbogbo àwa táwa wà ní ààyè ńláńlá tó àbùkù wa ẹni kéékèèké kan ẹni ńlá ni máa ń fojú sọ́kiri aṣọ àlàlé pọ́n wà o ayé ò ní tapò sí àlá wa gbogbo ẹ̀yin kábíyèsí wa tó ọlọ́run afún ní àṣeyọrí ṣe ẹ̀kọ́ rẹ o àwọn ọba tó ń ṣe ìta ilẹ̀ àwọn ọba tí wọ́n ń ṣe nǹkan míì tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún adigunjalè sígbà lélẹ́yìí o jẹ́ kí a lọ mọ̀ pé kò sí ẹni tí ó kọjá òfin ní Nàìjíríà tí ò ní yìí ẹni bá ṣan pata lókun ńlé ó dájú pé àwọn tó kù wọn á jáde tẹ́nìkan bá sọ pé ẹni mẹ́fà ò tó òun mú tó
ogún èèyàn lè yọ sí o ọwọ́ kan sí ni ìyẹn. alájà akẹ́mi ọ̀rọ̀ babaláwo ládìgbẹ́ bàbá ìwé ẹ̀ṣẹ́ ẹ̀kú àdó tiwa lórí káyọ̀dé àkànní olówó ṣẹlẹ̀ ẹ̀ṣẹ́ ẹ̀kú àdó tiwa àti gbogbo àwọn bàbá tí a lè máa darúkọ tán. a parí àwọn ikọ̀ mẹ́rin lójúmọ́ aláṣọba àmẹ́lẹ́dùnmá wọn jẹ́ olótú ètò yìí Reverend Shina Egunjobi kẹ́hìndé falẹ̀ òní àjọ mẹ́tò wa àmọ́ ojú ẹ̀rọ nìyẹn Kàfáyà Priska Kínwùmí òní ń jẹ́ kí ẹ̀rí wa wò lórí ẹ̀rọ ayélujára bó tẹ̀ kìyàn ó disappoint lórúkọ tèmi ọmọ ọ̀dọ̀ àgbà títí a fi pàdé láyàtà láfíà ire o. Jalal àríyọ̀ lórúkọ tèmi ire o.